Araba mi ti yọyọ tó. Orí mi súlẹ̀lẹ̀ kò ní burú. Iná láàfin ráyìn ní ẹ̀rù tó bá. Orí mi magbala kò ní burú. Iná láàfin ráyìn ní ẹ̀rù tó bá. The Hunter Entertainment. Bọ́mọ díẹ̀ ẹ̀ka sí fún ọmọdé mi yóò ní ká sí fún okú oríire tèmi. Lónìí, odò ire. Ilé mo ní odò ire. Báyẹ̀wò òde òkè asán wá o. Òde ire lòdì tiwa. Òde ire. Yèyé mo ní òde ire. Òde òkè asán wá o. Òde ire lòdì tiwa. Arábàdé eré ayọ̀ lérè ènìyàn. Orí ayọ̀ láwọ̀ sí fún ọ, ẹni bá ń fọyọ̀ kó ká lọ. Orí ayọ̀ lérè ènìyàn. Orí ayọ̀ láwọ̀ sí fún ọ, ẹni bá ń fọyọ̀ kó ká lọ. Ẹ̀ka máa ń yẹ wíwá náà lòdì, ẹ̀yin àgbàgbà ẹ̀fọ́ kan máa lè. Ayọ̀kọ́ni kí ẹ bá wá nílé, wíwá náà lòdì, ẹ̀yin àgbàgbà ẹ̀fọ́ kan máa lè. Oníbi tí wọ́n ń dọ̀gbà wá òòrò, ilẹ̀ àná wá òòrò. Àyẹ̀kọ́ ò lèmi ò. Ayélu, ó jẹ́ kí lójú, dákùn kú lọ nígbó bí òde rẹ̀, bí òde rí, kìí ṣolú mi. Àyìnbó kìí ṣolú mi. Ló máa dẹ́kun ní kò bá àfihàn tó máa. Ẹ lórí o, ẹ lórí o. Ayélu ti yẹ ẹ̀dá ààrẹ ní ìṣọ̀kan. Bẹ́ẹ̀ lórí o, alábàágbé bẹ́ẹ̀ lórí o, táyé mú ti rẹ̀ yàtọ̀ àlórí ìṣó. Ọkọ̀ lórí Emmanuela Abiditiẹ wọ́n sọ̀rọ̀ kábíyèsí àwọn àgbà àtúndé. Àwọn àgbà lórí o, ẹ̀yin àgbà ẹ̀ túndé.
Inú kò lóde ẹyẹ. Ẹyẹ ìjọba ló kò lóde ìyàgà wẹ́wẹ́. Ọmọ ẹ̀wọ̀n kò lóde. Aláìní wọn kò lóde. Alága wọn kò lóde. Lábúlà wọn kò lóde. Ìbànújẹ́ kò lóde ìyàgà wọn. Ó kò orí ẹ̀rí rẹ̀ sójú rẹ̀. Alákọ̀ọ́sọ ní kí òun ọ̀dọ́. Àbísọ̀rọ̀ ní kí o. Àgbẹ̀jọ àgbẹ̀ agbẹ̀jọ ìdíje. Òye lórí ọ̀rọ̀. Múlá wíìlì wọn láti ọ. Ìbànújẹ́ ó yá olórí ẹgbẹ́ ilé ìwò lóòdò ẹja. Ẹja ìjọba ló kàn lóòdò àwọn aláṣẹ. Bàdàlẹ́ ó yá ọgbọ́n ó pè sọ̀sọ̀sọ̀sọ̀. Àwọn àgbà ń sọ sọ̀sọ̀sọ̀ sọ̀sọ̀sọ̀. Àwọn ìsàlẹ̀ fún gbàgbé ṣé káwọn sálẹ̀ ní àwọn ìsàlẹ̀ fún ọ. Ìpolongo èmi yàtí ò ìpolongo èmi ìpolongo èmi ọ̀yà ọ̀yà ìgbàlẹ̀wá èdè ọmọ lẹ́sọ̀dú alága tí wọ́n ọ̀yà àtàwọn ẹni tó ti dé àgbà.